ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ olórí burúkú kan tó pèrè láàfáà ẹ̀já sọ báwọn tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ nípa rẹ̀. olórí burúkú ọ̀hún tí n bá sọ̀rọ̀ délẹ̀ ẹ mọ̀ wípé ọwọ́ ọ̀tí láti pè é lóko tí mo pè é Kennedy èmi ò mọ̀ bóyá ẹ̀sìn Islam ló kọ́ wa wípé ká má dá àgbà mọ̀ tàbí ká má sọ̀rọ̀ sí ẹni tó bá jù wá lọ anyhow. arákùnrin ọ̀hún ẹ máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. bákan náà ńlá sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ tí mo bá wá gangan lánàá. ni mo sọ̀rọ̀ nípa ẹni tí mo pè ní ọ̀rẹ́ mi ṣùgbọ́n tó jẹ́ kó yé mi pé ọ̀tá mi lòun láì mọ̀ wípé àkàndọ̀rà okòǹkò ọ̀tán náà wẹ́bí àrájú kálókù àtẹlẹ́dẹ̀ àtọmọ ẹ̀wọ̀n tẹ́rẹ́ ṣe. à ń sọ̀rọ̀ wípé ọba kan ò gba ìfẹ́ àtìrẹ́pọ̀ láàyè. à ń sọ̀rọ̀ wípé ọba kan ń kápá kò sáwọn ọba ẹgbẹ́ ẹ̀. à ń sọ̀rọ̀ wípé ìlú kan jẹ gàba lórí àwọn ìlú àmúlégbè. à ń sọ̀rọ̀ nípa ìlú tó nígbàgbọ́ wípé bá a ṣe wà ní ọgọ́sàn ọdún sẹ́yìn náà la gbọ́dọ̀ wà nísìnyí. olórí burúkú mọ̀rúfù òun sọ̀rọ̀ nípa ọjọ́ orí ńlá wa fi sọ wípé òkú ọ̀pápọ̀ mọ́yàwó Mr. Timothy Abiodun mi ò ní wáyé lágbára Ọlọ́run. so òun sọ̀rọ̀ nípa ọjọ́ orí àbílẹ̀ kẹjọ òun ó jù mí lọ àbílẹ̀ kẹwàá òun kì í ṣẹgbẹ́ mi. àwa kí oríkì lè bá bẹ́ẹ̀ fún nílàjì. mo ti ń gbìyànjú láti wo orí social media káàkiri látàárọ̀ because mo expect pé yóò fún mi lésì. ṣé àwọn pẹ́ ń bá sọ̀kò sórí òrùlé lọ́fẹ́ gbọ́ tẹnu onílé. ìyí tí mo sọ̀rọ̀ sí mọ̀rúfù mọ̀ pé mọ̀rúfù tí mo sọ̀rọ̀ sí ọ̀rọ̀ kì í pàjẹ́ sí lára. òun náà fẹ́ sọ tiẹ̀ padà. òun náà fẹ́ sọ tiẹ̀ padà. ńlọ́jẹ́ kí n wá máa retí láti àná ọ̀hún ṣùgbọ́n Ọlọ́run ò tí ì jẹ́ kí n bá fídíò rẹ̀ pàdé níbì kan. bẹ́yìn bá wá kó tẹ́ ẹ bá pàdé fídíò tó ṣe láàrin àná sóní lórí ìtàn ìgbésí ayé ẹ̀ tí mo mẹ́nu lé tí mo fún ní yellow card tí mo ń ṣe press up lọ́wọ́ fún red card. ẹ send link ẹ̀ sí mi tàbí kẹ́ send program yẹn sí mi tàbí kẹ́ kọ́ọ̀tì ẹ̀ ń bì kan kẹ́ send ẹ̀ sí mi. ṣùgbọ́n lórí eléyìí tá a fẹ́ ṣe yìí ẹ jẹ́ kí n sáré bẹ ẹ̀yin ẹbí mi pé kẹ́ bá mi share program yìí. mi ò ní wáyé tí ń gbà kọ̀ọ̀kan wàhálà àti ìdààmú ò ní dé báyìí. ẹ ṣe ẹkú ojoojúmọ́ ẹkú àtìgbàdégbà. àgọ́ ọ̀já ní àwọn ò ní foríbalẹ̀ fẹ́nìkan bí agbada ògbóná àgbàdo ọ̀tá. ọlọ́jà ò foríbalẹ̀ fẹ́nìkan o agbada ògbóná ìgbàdo ọ̀tá. ọba àgọ́ ọ̀já ò foríbalẹ̀ fẹ́nìkan o
agbada ògbóná ìgbàdo ọ̀tá. Mo pè èèyàn kan lórí burúkú, mo máa fẹ́ kẹ́ farabalẹ̀ láti bá mi gbọ́. Good evening sir, good evening ma. Mi ní wá ní tiẹ̀ ní wá mi tì, àní wára wa tì. Mo mọ̀ pé nígbàgbọ́ pé tí o bá nídìí mi ò ní wá, ẹjá máa ṣètò wa lọ. Mọ̀rúfù ọmọ kí lorúkọ bàbá ẹ̀ náà, ọmọ bàbá Kátù, ọmọ bàbá Kátù, ọmọ bàbá Kátù, ọ̀rẹ́ mi Mọ̀rúfù. No, kìí sọ̀rẹ́ mi mọ́, ẹ má bínú, kìí sọ̀rẹ́ mi mọ́, ẹ má bínú o. Mi ò ń ṣe ẹgbẹ́ ẹ. Mo wò pé ta ní ń ṣẹgbẹ́ ìwé, ta ní bá wèrè sọ̀rẹ́. Ọ̀dẹ ọlọ́dẹ, ọ̀dẹ ọlọ́dẹ, ọ̀dẹ gbangba o, ọ̀dẹ gbangba o. Arákùnrin ọ̀hún ó sọ̀rọ̀ díẹ̀. So ẹ̀já gbọ́ nǹkan tó sọ pápápá. Ọkọ̀ fún yín, ọkọ̀ tí wọ́n ti kú gómìnà pọ́mìtì yín tí ọ̀rọ̀. Ọmọ kékeré ni o ló ń sọ̀rọ̀ yìí o. Ó ní àmì tó sọ fún àwọn tí wọ́n gbé fake news káàkiri lọ́yọ̀ọ́ wípé gọ́fìnà sọ pé òun ra mọ́tò fún àwọn tó jọba tán gbádélé lórí. Sọ wọ́n á fi wọ́n ṣe ẹ̀yẹ́ pé ọkọ̀ tí gómìnà promise yín ta ló sọ pé ó máa fulfill ẹ̀. Èmi wá ní ká ní gọ́fìnà ò tiẹ̀ promise wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, gọ́fìnà lè sórí ẹ̀ láṣẹ pé kó fi ọkọ̀ ńláńlá kó ìta wọn lọ́rẹ, especially bàbá Alagọọ ọjà ni wọ́n fún bàbá ní mọ́tò dẹ̀nkù, kójú ó tún tìké kójú ọ̀tọ̀ dàlẹ̀. Kójú ó tèké kójú ọ̀tọ̀ dàlẹ̀. Ẹni tí ń pè mí kẹ́nìkan kan mọ́ ti pè mí o, mi ò tí ì ṣètò kílẹ̀ ń pè mí fún, ẹ mọ́ ti pè mí. You don't call me for now. Nígbà tí n sọ pé kẹ́ pè mí, ẹ mọ́ ti pè mí ẹjọ́. Ìgbéraga kọ́ àti ìsọ̀rọ̀ ta fẹ́ pèlé lórí. So like I said, nítorí irú àwọn ẹranko báyìí olórí burúkú lọmọ yìí o, bó ṣe já àfáà yìí olórí burúkú ni o. N tí mo fi pè lólórí burúkú ẹ mọ̀ pé mi ò kí ń ṣe bẹ́ẹ̀, ẹ máa gbọ́, ẹ̀yin gan tó máa ṣépè fún láti lé ni. Alaafin tiẹ̀ ti kó ogo yín mọ́ra tó ọkọ̀ fún yín, ọkọ̀ tí wọ́n ti kú gómìnà pọ́mìtì yín tí ọ̀rà fún yín tọ́láàfin. Aláàfin kó gbogbo wọn mọ́ra ọrọ̀kọ̀ fún wọn. Ẹ̀já béèrè lọ́wọ́ olórí burúkú ọmọ tí ń sọ̀rọ̀ tí ọmọ nǹkan kan ń pe èèyàn mélòó l'Aláàfin ra ọkọ̀ fún. Aláàfin ra ọkọ̀ fún Sàmù àti Àgbà Akin, Toyota Camry, Mọ́sù ńlá Aláàfin rà fún wọn o. Mo ti rà lẹ́ẹ̀mejì fúnra mi o. Mo rà light blue ẹ̀ mo gùn, ìgbà tí mo kùn sí white mo fi tàkìtì lóṣogbo ń jò ní. Mo tún ra gold colour ẹ̀. So Aláàfin rà fún wọn, Aláàfin rìkọ́ọ̀dù fídíò ẹ̀, Aláàfin gbé sórí social media ńgbà yẹn. Lóòótọ́ àríṣe àríkà bàbá rẹ̀ gùn. Láyé àtijọ́ la máa ń sọ wípé oore tọ́wọ́ tó ń bá ṣe ká má jẹ́ kọ́wọ́ òsì ọmọ láyé irọ́ ni o. Majority àwọn tẹ́ ń ṣe lóore tẹ́ jẹ́ kọ́wọ́ òsì ọmọ, àwọn gan abáramú oore jẹ ni wọ́n ò ní sọ pé ẹ ṣe fáwọn, wọ́n mọ lù ní àmà lórí ni. So mi ò blame ẹnì kankan tó bá sóore fún èèyàn tó gbé síta. Pé Aláàfin sóore fún wọn ó gbé sórí social media yẹn, ara ẹ̀ ni ó wà ńbẹ̀, kò sí tó burú ńbẹ̀, because alájẹmúra alájẹsẹ́ lẹ́lòmíì. Whatever tẹ́ bá ṣe fún wọn, èèyàn wọn sọ pé má jẹ́ kí n jọ́wọ́ kejì ọmọ kọ́ mọ́ bàdà wípé mò ń ṣìrègùn, kọ́ mọ́ bàdà bí èèyàn sórí ó lóṣòtì. Àwọn tẹ́ wá sórí fún ọ̀wà panumọ́,
àwọn èèyàn tó máa béèrè lọ́wọ́ wọn wípé ládùúgbò bó ṣe ń tẹ̀lé kò wá ṣe nǹkan kan fún àgbà abẹ́ẹ̀ rí kọ́lọ́wọ́n mọ́ ṣe tolúwa rẹ̀ yá kọ́lọ́wọ́n mọ́ ṣèyàn lẹ́rú a support ẹ ní o. Lo and behold kálàfin wa tó ra mọ́tò fún ọ promise ti wà nílẹ̀ ẹ gẹ́ẹ̀tì ẹ̀ Aláàfin ọ̀rá immediately tó jọba ni kọ́ mọ́ bá dàbí ẹni pé torí pé wọ́n support ẹ ló ṣe ra mọ́tò fún ọ gbogbo akọ́lagọ̀ bàbá ti súnmọ́ ibi tán ti ń jọba tipẹ́tipẹ́ òjé kan ọ̀jẹ́ wá promise ti máa ń wà nílẹ̀ pẹ̀lú àwọn afọbajẹ́ gbogbo àwọn tó fẹ́ jọba náà máa ń ṣe bẹ́ẹ̀ nǹkan fẹ́ jẹ́ ń jẹ̀bú lọ́wọ́ ẹ lọ béèrè lọ́wọ́ wọn promise ó ti máa lọ yára ǹdíà àwọn yóò ti máa bíìdì ara wọn ibi gbogbo la ti káàdì alẹ́ kò sọ́gbọ́n tẹ fẹ́ dá sí ntáyé gbà ní ìsẹ́nu bọ́ọ̀ bá ṣe bẹ̀ ò ní dépò bàbá rẹ̀ àwọn ọ̀gbọ́ Yorùbá ni wọ́n ní olówó ló lóye ẹnìkan ìfòye lọ́mọ iye nìkan ìfòye lọ́mọ abèṣe if you don't have money má yọjú sọ́ba ò lówó má yọjú sóyè wọ́n ń fèèyàn lásán joyè kéèyàn lọ fi rú mi joyè ní ìsìn ṣé rójú òrò ó gbà ṣé èsè bó ṣèná sí bàṣáwù ni torí èmi ní tòǹgbò ń tàn jáde o pé kábíyèsí láwọn fẹ́ fi mí joyè wọn tó ní mọ́ àwò yàrá pé olórí burúkú ọmọ tání ẹ àwọn ìjòyè ìlú ní òpè tání ẹ fi olórí burúkú ìjòyè ṣe ẹ rí ní ìsìn kábíyèsí ẹ rí bó ṣe gbé ń jáde ó kó ń jáde bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin náà sì máa fún lóyè kí kábíyèsí ó tó kábàámọ̀ ẹ má fèmí joyè tẹ́ ẹ bá ti lówó ìwúyè fún mi o tẹ́ẹ̀dẹ̀ lówó ti ń rìra sọ mi ò lè san náà ní kankan máa kí n máa tẹ̀lé náírà kan náírà méjì jọ kí n máa ná lórí ìwúyè kan torí pé mo fẹ́ kó lẹ̀kẹ́ wèrè kan sọ́wọ́ ìlẹ̀kẹ́ mo ti ń lò yóò láì joyè ìran yẹn kankan ń sẹ́ so wọ́n fi oyè sọ̀yàn dolówó so kí n má gbà kókó oyin torí Ọlọ́run mo dẹ̀ sọ pé mi ní sáwẹ́wà tó pọ̀ bọ̀ kò síbẹ̀ yẹn ṣe fẹ́ ṣe tó ní sàkàwé kò síbẹ̀ yẹn ṣe fẹ́ ṣe náà ẹ jẹ́ ká lọ straight forward sórí ọ̀rọ̀ tó lórí burúkú ọmọ yìí sọ wọ́n dẹ̀ ló ń wà nú àwẹ̀ o ń ṣe wáàsí nù lójú ara ẹ̀ wáàsí tí ń ṣe bàbá wa Alagọọ Ọjà ló fi bú díẹ̀ ní tàwọn kí lorúkọ ẹ̀ àwọn Ọ̀yọ́mèsì so ẹ máa gbọ́rọ̀ o. afọyín tó fi payín lé ó fi dùn yín nú kò tún yẹ ká ẹ tó dalẹ̀ rẹ̀ mọ́ àmọ́ bàbá mi Aláàfin Adéyẹmí ọmọ ìbí òǹkẹ́ ó ti wulẹ̀ ti sọ tẹ́lẹ̀ ní àti àtàdá ó ní wọ́n ní ikú kìí jẹ́ àtẹ ẹni kọ́ di ewu ẹni kọ́ parí Aláàfin wá nínú ọ̀rọ̀ nínú ilé ọ̀yọ́kọ́ o àfi kí ọ tọ́jú àríran wàá lóyún bí obìnrin ọ̀rọ̀ pọ̀ níkùn ààrẹ nìire bá sọ tó bá rí tọ̀hún o wàá rò pẹ́ nìire ni ìdí wọ́n sọ fún wa mẹ́sẹ̀jì ni wọ́n fún wa wípé báwo wípé ntí kálukú wọn claim tán proof tí wọ́n ń quote òun náà ni ọ̀rọ̀ Aláàfin àná ó dà bẹ́ẹ̀ àṣìlẹ̀ làbọ̀ á bá àfọ̀tẹ́lẹ̀ níjọ màmí gbẹ́ náà ọ̀rọ̀ asọ́tì ní jẹ́ kínní àná ó dà bẹ́ẹ̀. tókè tó tún bá tẹnu bá jẹun tún yà máa tì bí ọ̀rọ̀ yọkọ́ àwọn Aláàfin adúrú ẹ̀dẹ́kọ̀ spider adúrú mọ́tò. ẹ̀rọ máa ìjẹ́bẹ̀rí tí wàá bẹ̀ áyà ó ní spider adúrú mọ́tò spider da Camry I saw it muscle Camry ni wọ́n rà fún wọn ok ìkan báyìí tó máa ń dàbí tí wọ́n fẹ́ dá tó fẹ́ máa ń nídìí bí evolution báyìí iná ń pè spider ó possible kó wà nù wọn kí wá ló wà nù spider àwọn ọmọ yahoo ògún mọ́ wọ́n ti gún sẹ́yìn. àfẹ́ amọ́tò fún wọn náà wọ́n tún pìtàn ẹ wọ́n ń pìtàn ẹ lọ́la àfin náà pasípasí sojú yín ni àwa tá a ní. máa gbọ́ wèrè ó ní wọ́n sọ pé Aláàfin lọ́ọ́ pasípa pé sojú wọn ni pé sí sojú wọn ni bàbá òun bàbá wà ń bẹ̀ ńgbà tó ṣẹlẹ̀ ìwọ náà lè ń fẹnu ara ẹ sọ nísìn àwa kọ́ la bá ń sọ ṣùgbọ́n bàbá wà ń bẹ̀ ńgbà tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́rọ̀ lẹ́nu wèrè o. bàbá tẹ́ ń bàjọ́ kọjá bí a bá gbé yín ẹ máa kú sẹ́wọ̀n ni bóyá wọn ló tún yín kejì ó ti fọ́. statement tó gbé mi wá gangan nu bóyá wọn lójú yín kejì ó ti fọ́ ẹ rí i pé mo sóbà pẹ̀lú mo yẹ sọ yẹn omi fẹ́ jáde lójú mi ìkọ́sílẹ̀ káàárọ̀ òjíire a kì í fi ibu ara búyàn bàbá Alágọọ Ọjà ní ìpèníjà lóòótọ́
àwọn nìkan kọ́ ni wọ́n sì nírú ẹ̀. Ẹ̀dá ò lè bá kádàrá jagun. Gbogbo àwa fortunate bá ṣe bára wa ni. Ẹni tí ọ̀dẹ̀ tí kú tí màrún tí ó pa. Irú ọmọ yìí tó bá lé ń tààtì kò tí gbọ́dọ̀ pọ̀. Ló ń sọ pé bóyá nú ẹ̀wọ̀n lójú bàbá kejì ó ti fọ́. No nǹkan ojú bàbá kọ́ ojú bàbá ńlá kú bàbá rẹ̀ ojú bàbá bẹ́ẹ̀. Bóyá nú ẹ̀wọ̀n lójú bàbá ẹ̀ àtọ́jú ìyá ẹ̀ ó ti fọ́. Àfáà lélẹ́ ń ṣe wá sí ni wá sí àwẹ̀ náà nìyẹn. Kí lélẹ́ ń kọ́ wa? Ṣé wá sí àwẹ̀ náà lélẹ́ yìí? Ṣé wá sí àwẹ̀ náà lélẹ́ yìí? Ẹ̀kọ́ kí la rí píìkì inú ilé yìí? Ẹ ti rí pé kí n tó pèèyàn lólórí burúkú mi yìí ṣépè láyé mi. Mo kí n tó sọ bẹ́ẹ̀ ẹni yẹn ti wọ́ tiẹ̀ kí rọ mi lè sọ gbólóhùn yẹn jáde. Kò tí ì mọ orúkú tí ó pa kò tí ì dàgbà rárá kò tí ì dín nǹkan kan o. Tó bá ti níyàwó báyìí torí pọ́jà àfa ni ọmọ kékeré ni last ọmọdé ni bó ṣe wà yìí. ẹ sọ pé Aláàfin lọ́pàá sípa lórí ẹ̀rí kílẹ̀ ní ẹ̀ tí ẹ̀ bẹ̀rù péjọ ẹ fẹ́ bá yí ara yín jẹ́ mọ́ra yín lọ́wọ́. fọ́tò tẹ́ẹ̀rí tẹ́ sáwọ́dọ̀ lọ ẹ̀yà àwọn tí wọ́n sọ pé ẹjọ́ mọ́ ní ńkọ́. ẹ̀rí ilé ayé ẹ̀rí ibi tó fẹ́ yí ọ̀rọ̀ gbà n tó ń gbìyànjú àti sọ ni pé àwọn èèyàn ń sọ wípé bàbá Alagọọ Ọ̀já pẹ̀lú àwọn kan náà jọ pàdé àpòpọ̀ tí wọ́n fi pa wa olóyè àṣìpa àmúdá ọlọ́run òṣèbí ṣẹ́gbó lórí burúkú ọmọ ńbo lòun wà ńgbà tí wọ́n invite bàbá Alagọọ Ọ̀já síbàdàn mọ́tò ilọ́ọ̀sì tí àwọn agbanipa èyí tí wọ́n lò wá táwọn ọlọ́pàá kóró ẹ̀ bíi 20 bíi 30 kalẹ̀ wọ́n béèrè lọ bàbá tẹ́ bá rí mọ́tò tí wọ́n gbé wá ṣé ẹ dàmọ̀ bàbá làwọn dàmọ̀ wọ́n sì mú wọn yí gbogbo mọ́tò yẹn pa káàkiri bàbá identify ilé ìtọ́jẹ́ ń bẹ̀ náà fi establish case against bàbá rẹ̀ olórí burúkú ọmọ tó ń sọ̀rọ̀ yìí wọ́n gbé àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún wọ́n sẹ́ńtẹ̀sì àwọn èèyàn lọ́dún náà lọ́hùn-ún bọ́lọ́pọ̀ ọ̀bá ká nǹkan mọ́ èèyàn lọ́wọ́ wọn ní sẹ́ńtẹ̀sì èèyàn agbára pọ̀ ló jẹ́ kí wọ́n tẹ ọ̀rọ̀ yẹn rí Àgọ́ Ọ̀já gbìyànjú wọn ò sìnkú àṣepa títí di ẹ̀yìn ọdún 7 ẹ̀bẹ̀ náà lọ́pọ̀ ló jẹ́ kán sìnkú àṣepa àwọn mẹ́ta wọn lọ tẹ́lẹ̀ ìbá so lórí burúkú ọmọ ta wá ni wọ́n jọ lẹ̀dí àpò pọ̀ ṣé bàbá Alagọọ Ọ̀já pẹ̀lú bàbá tiwọn ńlọ́lẹ̀dí àpò pọ̀ tán fi pa àṣìpa Ọ̀yọ́ tọ́jẹ́gbọ́n bàbá Alagọọ Ọ̀já àbí ta ni bí wọ́n ṣe ń yí fúnra wọn láàrin Ọ̀yọ́ òǹlẹ́lẹ́yìí ṣẹ̀rí pé ìran kan náà ni wọ́n kàó ń gán ní ọmọ húkúhúkú ọmọlúàbí elébele ò sí lára wọn mọ́ wọ́n ti gba ọmọlúàbí ara wọn lọ. àwọn tí wọ́n sọ pé ẹjọ́ ọmọ bí wọ́n ṣe pa ẹni Aláàfin lọ́pàá ṣe pa àwọn tí wọ́n sọ pé iná ẹ̀yìn àtàláàfin jọmọ bí wọ́n ṣe pa ní ńkọ́ abẹ́lẹ̀ kàṣe Aláàfin. ẹ gbọ́rọ̀ nísìnyí àwọn tí wọ́n sọ pé ẹ̀yìn àtàláàfin jọmọ bí wọ́n ṣe pa ní ńkọ́ ẹ ti rí so ó túmọ̀ sí pé ọgbà wípé bàbá yín mọ̀ ń pa rẹ̀ ó wá ní wọ́n sọ pé bàbá Alagọọ Ọ̀já àti bàbá yín ni wọ́n jọ mọ̀ ń pa rẹ̀ ìwọ gangan bó ṣe wọ́ yẹ kí wọ́n arrest ẹ kọ́ wá sọ̀gbà tí wọ́n jọ sọ ìgbà tí wọ́n jọ gbé ìgbésẹ̀ lé lórí tó fi jẹ́ pé wọ́n jọ máa ń pa ẹ̀ ni reason tán fi jọ máa ń pa ẹ̀ àti bí bàbá Alagọọ Ọ̀já ṣe follow kéèsì yẹn fáìmọye ọdún tó jẹ́ pé àwọn nìkan ni wọ́n appear in court
olórí burúkú lọ mi lé. Àwọn ọgbà pálá àfi lọ pa sípa àmọ́ àwọn tí wọ́n máa jọ mọ̀ pé ilé jọ pa wọ́n kọ́ wọ́n jọ mọ̀. abẹ́ ẹ̀ gbọ́ àwọn ọgbà pálá àfi lọ pa sípa ṣùgbọ́n àwọn tí wọ́n jọ á mọ̀ pé ilé jọ pa wọ́n kọ́ ẹ gbà pé ẹnìkan ló pa ṣùgbọ́n ẹ gbàgbọ́ pé ẹnìkan support ẹnìkan tẹ́ ẹ gbà pọ́pọ́ pa. ṣé ẹ rí pé wèrè lélẹ́yìí wèrè ẹ ti gbókùn. ẹ jọ pa nínú àwọn tó kọlé akẹ́kọ̀ọ́ sípa ń kọ́ àbí ṣe ẹ tí mo súpọ̀ àlàyé kó tó kú ẹ máa ṣe. now ó yẹ kí wọ́n mélèé kó proof nǹkan tó ń sọ. ó ní bàbá Alagọọ ọjà tí ń báyàwó àṣìpa sùn láti ìgbà tó ti wà láyé. kí ni wọ́n ń pè léyìn defamation àbí of character. so àṣìpa ọ̀gá yín ẹni tí a ti ń bóbìnrin rẹ̀ sùn kó tó kú. sọ wà ń bẹ̀ ẹ ti gbọ́rọ̀ báyìí o èèyàn máa gọ́ ọ̀já. I think you can pick this guy. bọ́yọ̀ wà ń bẹ̀ ńgbà tí wọ́n ń bára wọn sùn ó yẹ kó lè proof ẹ̀ fún gbogbo wa. wọ́n tún kú tẹ́ tó ń bóbìnrin rẹ̀ sùn tó tá bá lẹ́ ẹjọ́ pa ṣé ẹ̀kọ́ yẹ pa àbí sí afẹ́ni lóbìnrin àmọ́ fojú rẹ̀ wo ni ẹ̀ẹ́nà wà ń ṣe ládéládé ládé Aláàfin adéwò ní bàbá aláfù bàbá yín dé rí. Can you imagine? ẹ sọ ẹ. Can you imagine? bàbá Alagọọ ọjà ní sọ fún báwọn o pé adéwò ní bàbá ńlá kú bàbá wọn dé rí. ẹ má ẹsẹ̀ wáwọn ilé káàkiri ọmọ Fúlàní ni bàbá ńlá bàbá wọn tí wọ́n wá láti Mali. ẹ̀kọ́ kankan ò sí lórí wọn làákàyè lébele wọn ò ní. ìwọ ọmọlúàbí tọ́rọ́ kò sí lára wọn. wọ́n tún wá ṣe wọ́n tún wá gba wèrè mẹ́sìn. ẹ dákọ̀ bàbá ńlá kú bàbá yín kẹ́tọ́ jọba rí. bẹ́ẹ̀ bá jẹ ọba àlú kan tí wọ́n wá fún ní oyè kan lábẹ́ Aláàfin wípé máa jẹ́ Ọ̀yọ́mèsì wọ́n ti dá lọ́lá pin. ọ̀nbó lórí burúkú ọmọ ńgbà tí wò lọ́jọ́ iwájú ìwọ ti rọrẹ ẹpin báyìí bàbá ńlá kú bàbá ẹ ti rọrẹ ẹpin báyìí ipò ẹrú tẹ wà náà lè fẹ́ wà forever. tí èèyàn bá jọba ń bì kan táwọn á fún nípò láàrin Ọ̀yọ́mèsì kí ni ipò Ọ̀yọ́mèsì dà fún ọ. àwọn tọ́jọ́ Ọ̀yọ́mèsì lónìí bó ní gbèsè ayé wọn ṣe rí so special ni tí wọ́n fi gba contract l'Abuja. sáwọn Ọ̀yọ́mèsì fi ókọ wọn gba contract l'Abuja. Báṣọ̀run Ọ̀yọ́ kìí ṣẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọba ìlú mi. níbi tí làákàyè ò ti sí fún ọ tàbí bóyá nǹkan tí wọ́n gbèsè nínú ìlú yín yàn pé lójú kan níjọba ń lu àwọn afọ́jú lọ́dọ̀ yín gàgà gúgú yín kò já Aláàfin lọ ẹ sì máa ń rí Aláàfin ju b'Aláàfin ṣe wà lọ lélẹ̀ tó túmọ̀ sí wípé ẹ ti nígbàgbọ́ pé lẹ́yìn Aláàfin kò tó sọ́ba mi mọ́. Báṣọ̀run Ọ̀yọ́ remain Báṣọ̀run of Ọ̀yọ́ kò ju Báṣọ̀run Ìbàdàn lọ tí Báṣọ̀run bá ń bẹ Ìbàdàn tí Báṣọ̀run bá ń bẹ ìlú mi Báṣọ̀run Ọ̀yọ́ ò jù lọ. Báṣọ̀run Ọ̀yọ́ will always be Báṣọ̀run of Ọ̀yọ́ kò ju ọba bì kankan lọ kò ju ẹnì kankan lọ ṣùgbọ́n torí pé wọ́n ti kóòdì ọpọlọ tí ẹ rí nǹkan kan ju Ọ̀yọ́ yín lọ. sọ fún yín tí ẹ bá ṣe pé nígbà tí ogun ẹ dojú kejì nígbà tí wàá sẹ Báṣọ̀run Aláàfin yóò sígun fún Báṣọ̀run pé Báṣọ̀run sígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Ààrẹ Ọ̀nà Kakanfò ń bẹ láyé ẹ jẹ́ k'Aláàfin yóò sígun fún Báṣọ̀run báyìí kí Báṣọ̀run wá sígun fún Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò kẹ wá kógun lọ wéré ilé bíi tijó ní àbí kẹ kógun wá pòmù bíi tijó ní àbí kẹ kógun dorí kọ̀nà Ìbàdàn bíi tijó ní tàbí kẹ́ kógun dorí kọ̀nà Ẹ̀gbá bíi tijó ní àbúrò Báṣọ̀run. Ààrẹ Ọ̀nà Kakanfò ni ó wà á ṣe máa sígun fún bí ogun tí Báṣọ̀run Ọ̀yọ́ bá lọ ha ya subhanallah
àmọ́ àlùmọ́mìnú ní aláṣùwù tì yín ok Aláàfin Àtìbà ọba Ọ̀já ẹlùmọ̀ Aláàfin Àtìbà àwọn adá ọlọ́dẹ àwọn náà ń bẹ ní gbogbo àwọn Aláàfin wá pè wọ́n wípé ẹ máa bọ̀ wọ́n wá níbo Aláàfin dé sún. Now, to God be the glory. Bóyá sọ̀rọ̀ fún ẹnu ẹ̀ tán ó agree pé Àtìbá bá Alagọọ jà. Irọ́ tó wá pa ni pé Àtìbá wá lọ bá àwọn aláhoro, àwọn yẹn wá béèrè pé bo ló dé sí. No, Àtìbá lọ fi tìpátìkúùkù wá àwọn aláhoro wá ni. Sẹ́ẹ̀lù àbẹ́ẹ̀lù àbí ajẹ́lẹ̀ yín rùn ní tó jẹ́ káwọn aláhoro wá ó túmọ̀ sí pé the same story tá a ti ń sọ bọ̀ òun náà lójúlówó. Níbi tẹ́ ẹ bá ti fẹ́ parọ́ lẹ́ẹ̀kì ń fẹ́ gbà wípé àgọ́ Ọ̀já ló nílẹ̀ ní tó bá fẹ́ parọ́ nu yín. Wọ́n ní àgọ́ Ọ̀já kí ni wọ́n fi àgọ́ ṣe kí ni wọ́n pè lágọ̀ọ́ ibi tí èèyàn kan máa ń pàgọ́ sí pọ́tọ́pọ́ tí ó máa pẹran síbẹ̀ lọ́jọ́ wípé. Whatever tó wù kí wọ́n pe àgọ́ whatever tó wù kán máa ṣe ń bẹ̀ ìbá jẹ́ òrùlé kan péré ló wà ń bẹ̀ ìbá jẹ́ méjì ìbá ju méjì lọ ìbá jẹ́ mẹ́ta ìbá ju mẹ́ta lọ ẹni ọkọ́kọ́ débẹ̀ lónìlú. Àwọn Alágọọ Ọ̀já wọn sọ pé àgọ́ kọ́ ní ń jẹ́ láti lẹ̀ wọn ò dẹ̀ dínà ẹ̀ títí dì sí àgọ́ Ọ̀já náà ni wọ́n sì ń pera wọn. Bó tiẹ̀ jẹ́ pé àgọ́ Ọ̀já yẹn yóò padà yí padà sí Ọ̀já ìlú Ọ̀já kán mọ̀ pé lágọ̀ọ́ mọ́. Historically àgọ́ lẹ fi bẹ̀rẹ̀ ṣùgbọ́n nísìn ìlú yín ti di ìlú Ọ̀já. Alagọọ àgọ́ Ọ̀já àbí no ẹ yọ àgọ́ kú ń bẹ̀. Àgọ́ òun kò ní jó develop. Every one of us mọ̀ pé àgọ́ Ọ̀já ni ló di Ọ̀já tí bó yí padà náà ni nbí jìbìtì náà làwọn náà fi lò. Àgọ́ Ọ̀já ni wọ́n yí padà sí Àgọ́dọ̀yọ́. Àgọ́dọ̀yọ́ wọ́n yí padà sí Ọ̀yọ́ Àtìbà. Ọ̀yọ́ Àtìbà wọ́n yí padà sọ́yọ́ Aláàfin tí wọ́n jẹ́ lónìí. Eléyìí ó sọ pé kẹ́yìn náà máa jẹ́ àgọ́ títí ayé. Ẹ yọ àgọ́ kú ń bẹ̀. Kíní kan street Ọ̀já town. Kíní kan road Ọ̀já town. Ẹ má bínú ẹ̀yin ọmọ àgọ́ Ọ̀já o mi ò kọ́ ń bẹ̀ sí fẹ́ ṣèlú yín o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lórí burúkú yìí sọ ló jẹ́ kí n sọ bẹ́ẹ̀ pé àgọ́ ni àgọ́ kí ni wọ́n ń pè lágọ̀ọ́ n tó ń try láti sọ ni wípé Àtìbà ló develop ẹ̀. Ẹjá béèrè lọ́wọ́ wèrè ǹjọ́ rọrùn fún tẹ́nàǹtì kó sọ ilé di upstairs torí pé ó ti pẹ́ nínú ilé láìsí àṣẹ àti mímọ̀ sí onílé ń bẹ̀ láìsí permission onílé ń bẹ̀ kí tẹ́nàǹtì yín kó déédéé jí lọ́la nísìnyí káwọn kápẹ́ńtà ò ti gorí páànù kan náà ń tú páànù kẹ́ wá sọ pé kí ló dé kó lóun fẹ́ ṣe dẹ́kìn eléyìí ni so possible. Ó ní mímọ̀ sí onílé nú jọ́ọ̀jẹ̀ tẹ́dẹ̀ ni wọ́n fi sáwò tá a fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ ni wọ́n fi gbàlú lọ́wọ́ Ọ̀já náà fi gbàlú lọ́wọ́ àwọn ọmọ Ọ̀já. Wọ́n gbàlejò ńlódógún lóde wàhálà sí wọn lọ́rùn. pé njọ́ tó bá fẹ́ máa lọ ìlú wọn yóò wá máa kó lọ ibẹ̀ yóò ti máa yẹn rẹ̀ ó ń làgọ́ ṣe mọ́ ẹjẹ́ ọkọ̀ ti bí Yorùbá wò gan-an àgọ́ ẹjẹ́ àfi bí Yorùbá kí ni wọ́n ń pè lágọ̀ọ́ ṣé ìlú a máa jágọ̀ọ́ àgọ́ ọ̀sọ̀nà àgọ́ ọmọ tí wọ́n pè lágọ̀ọ́ kàrúwà ó dàgẹ́ bí rúwà kí bí ó sáyì ibì kan téèyàn kàn máa àforí pamọ́ sí téèyàn kàn ara èyàn pàgọ́ síbẹ̀ pé tá a bá ti tún ẹran wa tán tá a yán tán tá a bá jẹ pájọ tó pọ̀ á máa kó lọ ní. ẹni bó ní ilé ti dàrú kò ní làákàyè. Now àtẹ̀jáde tó jáde láti Ọ̀já lónìí lélẹ́yìí àkọlé tí wọ́n fún àgọ́ Ọ̀já will never play second fiddle in its ancestral land. Ẹ ti confam ẹ̀ wípé ọmọ tí mo pè lólórí burúkú wọ̀ tí olórí burúkú ó ní nǹkan kọ́ lọ lórí burúkú ó mórí burúkú wọnú ìran wọn. So ọmọdé tó dẹ̀ ní tó ń bá dàgbórí ẹyẹ lílo wọn máa jẹ ẹ̀jẹ̀ àwò àgbẹ̀yìn sí ẹ̀ ọmọdé tó lójú àgbájìn fòfòrò tó mójú àgbàjìn òun náà ó rí
Mr. Tunde Okoli, God bless you, sir. First sticker tí mo máa gbà lónìí nínú àbí. Ẹ ṣé o bàbá o, God bless you. Now, Agọọja will never play second fiddle in its ancestral land. Written by Prince Fabola Onile on behalf of the princes of Agọọja Kingdom. History is a patient witness. I don't know, Mr. Madam Omotara, God bless you, man. History is a patient witness. It records events long before passions, politics, and ambitions attempt to reshape them. In the case of the relationship between Agọọja and modern Oyo, the historical record remains clear and consistent. According to the authoritative historical work, The History of the Yorubas, written by Samuel Johnson, the man later known as Alaafin Atiba, arrived in Agọọja North as a reigning Alaafin but as Prince Atiba. He displaced royal after the collapse of the old imperial capital at Oyole caused by Fulani forces. When the dust of war settled, Prince Atiba sought refuge in Agọọja. A settlement founded. A settlement wọn ò pé nílùú, wọn ò sọ pé city ni, wọn ò sọ pé town ni. A settlement founded long before his arrival. The land was already under the authority of the descendants of Olaboyede Oja, the original founder, whose lineage continues to occupy the land today. Historical documentation and oral traditions agree that Agọọja was not created by Atiba. Rather, it was a community that received him and his followers during a time of displacement and uncertainty. Atiba treasurers assumed leadership of the town when the two founding Baales died and their male children were too young to be Baale. As a result of this, they crowned a regent who Atiba killed to seize crown and the leadership of the town. It is therefore important that modern discussions remain faithful to the truth of history and the values of Yoruba civilization. In recent years, however, there has been a disturbing pattern where some individuals from modern Oyo have spoken disrespectfully about Agọọja and its traditional leadership, particularly the referred Alagọọ of Agọọja Kingdom. Social media clips and public statements exist where abusive words are directed at a royal father whose throne predates the political arrangements that later emerged in the region. This trend is deeply troubling and contrary to the ethnic foundation of Yoruba culture. Yoruba civilization is built upon the principle of ọmọlúàbí. Irú olórí burúkú ẹ̀kan kò sí wọ ọmọlúàbí elébele lára rẹ̀. Olórí burúkú ọmọ ìrankíran ni ẹ ti rí lára ẹ̀. A code of honor, respect, humility, and truth. And ọmọlúàbí does not insult others. Torí ọ̀rọ̀ ọmọ tó lórí burúkú torí ọ̀rọ̀ tí olórí burúkú ọmọ yẹn sọ ni wọ́n ṣe issue statement yìí. A code of honor, respect, humility, and truth. And ọmọlúàbí does not insult others, does not abuse traditional institutions, and certainly does not ridicule the custodians of another community's heritage. The elders often remind us with a proverb, bí àjèjì bá gùn tó, kò lè di olórí ilẹ̀ ẹni. No matter how tall or prosperous a stranger becomes, he can never become the landlord of the soil that belongs to others. Agọọja people understand the historical relationship with modern Oyo. The people of Agọọja extended hospitality during a turbulent time in Yoruba history. The gesture of accommodation should never be rewritten as submission, nor should it be interpreted as a surrender of ancestral ownership. Agọọja is not a subordinate appendage of Oyo. Agọọja is a kingdom with its own history, its own founding lineage, and its own traditional authority.
The continued claim of supremacy over Agọọ land contradicts both historical documentation and Yoruba cultural philosophy. A practical and peaceful model already exists within Yoruba land. The relationship between Ile-Ife and Modákẹ́kẹ́ demonstrates that historical complexities can be managed through mutual recognition, defined authority, and respect for each community's identity. While both communities share history, neither is expected to erase its heritage or deny its own traditional leadership. A similar path of mutual respect can guide the relationship between Agọọ and modern Ọ̀yọ́. For this reason, it is respectfully expected that the current Alaafin Abímbọ́lá Òwòadé and the leadership of Ọ̀yọ́ should counsel their subjects and followers to refrain from making derogatory remarks about Agọọ, its princes, and especially the Alagọọ. Such behavior damages the dignity of Yoruba tradition and undermines the spirit of unity among our people. Agọọ does not seek conflict. Agọọ seeks historical truth, dignity, and mutual respect. Let it therefore be clearly understood. Agọọ will never play second fiddle in its ancestral land. The descendants of Olaboyede Ọjà remain the custodians of their heritage, just as they have been since the founding of the settlement. History cannot be silenced, and heritage cannot be erased. What remains for all parties now is to uphold the noble values of the Yoruba people: truth, respect, and honor, so that future generations will inherit a legacy of dignity rather than division. Ká sọ òtítọ́, ká bá ara wa gbé. Let us speak the truth so that we can live together in peace. Prince Fabola Onile, for and on behalf of the princes of Agọọ Kingdom. God bless you all. Thanks for listening. Thanks for watching. Ẹ jẹ́ kí n fa àkókò lẹ̀ bọ́yìí àbí méjì mẹ́ta fẹ́ láǹfààní láti pè lórí gbólóhùn méjì. Ọ̀dọ́mọdékùnrin tó sọ̀rọ̀ yìí, kí làpèjúwe rẹ̀? Orúkọ àfáà yẹn, èmi ò mọ orúkọ rẹ̀ náà, mi dẹ̀ láǹfààní àti wádìí orúkọ ẹ̀, ṣùgbọ́n mo máa place fídíò yẹn sórí Facebook mi, Awikonko television, máa upload ẹ̀ síbẹ̀ by God grace. So ẹ̀yin tẹ́ bá mọ̀ ẹ máa lè identify ẹ̀. God bless you.